lòdì ó kì í yẹ kó kúmẹ́sì Alhaji Shokunbi kí n dúpẹ́ ẹkú wà gbọ́dọ̀ ìlú. Ìyàrá ẹjọ́ ṣe ọ̀yọ́ ọmọ náà àti òjò pàṣẹ tó wọ́n ti wà. Ìdí ọmọ ẹgbẹ́ lọ́wọ́ gbọ́gbọ́ wọ́n sì ń bá lọ́jọ́ pọ̀ pàṣẹ àṣẹ 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 tó wọ́n bá rí Kita dengan bola, lari bola pakai. Tanpa ada warnanya. Tanpa ada. Ọmọ wa rere Kẹ́hìndé ọmọ wa rere àwa bá àwọn elétù ṣe ìyàwó a bá wọn dúpẹ́ ìyàwó aṣábíamọ ọkọ àgbò ìyàwó àkùtà lọ́lọ́run máa ṣe wọ́n o ọmọdé náà fi ṣe ìyàwó wọn á dàgbà wọn á dògbò wọn á bára wọn kalẹ̀ wọn á bá ọkùnrin àbírò obìnrin àbíyè lọ́lọ́run máa jẹ́ kán bí o ọláláwọláwà lákùúwátà ìlàbílà ilẹ̀ àzí àdúrà wa gbà o. Èmi Alhaji Alhaja inú mi dùn fọ́lọ́run tó sì kó foyún ṣoyún kó fẹ̀yìn gbọmọkùn kí nǹkan má ṣe kó má ṣe ọmọ inú ẹ̀ káàrin wa tọkọ ẹ̀ má dàrú mo bá sísítà mi náà dúpẹ́ ìwòyí December ọmọ tuntun la máa kó lágbára Ọlọ́run lágbára Èdùmàrè God bless you. Tọ̀fíìkì kọ́lọ̀ ń bá oríjì kọ́lọ̀ ń bá àfọ̀rún kẹ ìyẹn kọ́ mo tún wá kí Kudus lẹ́nìí náà tó ń ṣe oríire lẹ́nìí náà oríire náà àbàdà alẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run à ń bísùn á bí wàlẹ̀ Ọlọ́run ò ní yà wọ́n Ọlọ́run ò ní yà wọ́n èṣù òde ní tú wọn ká pẹ̀lú àṣẹ Ọlọ́run láti tóbi Ọlọ́run èṣù ò ní tú wọn ká. Alájà Kafilat Ọlásùnbọ̀. Kí Alhaja Kubis pé wọ́n kú oríire ni o wọ́n á rí ayọ̀ tó pọ̀ ń bẹ o gbogbo ìtàn ti ṣe ò ní bàjẹ́ o gbogbo ìtókù wọ́n á rẹ̀mí àti àlàáfíà fi ṣe o mo kí wọn kú oríire ni o. Èmi ni olórí Jùmọ̀kẹ́ Razak KLM ẹ ṣé ẹ kú náwó náà Ajumike Ventures là ń kí yọkọ mi gidi gangan látẹ̀pẹ́ ọmọ ẹ̀pá alárọ̀ ọmọ Ògúnmọ́dẹ dé ẹ ṣé ẹ kú náwó yìí eléyìí ò ní ṣàṣemọ́ fún yín o àrèrè tó pọ̀ ń bẹ lórúkọ Jésù ẹ ṣé. Both the wife and the husband to be they don't have any problem because they are in the hands of God. Chief Majekodume, Kola Majekodume is my name. Okay. Monirayin, Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah Rabbil Alamin. I'm very happy and grateful to Mr. and Mrs. Kudus for their day. Alhamdulillah. Alhamdulillah once more. Mo bá wọn dúpẹ́ fọ́lọ́run ẹni ọpẹ́ wa ò ní kan ní orúkọ Ọlọ́run ní orúkọ Ọlọ́run ní orúkọ Ọlọ́run ìgbéyàwó yìí á dàgbà wọn á dògbò wọn á kalẹ̀ o lágbára Ọlọ́run ọmọ ọdún ọmọ alálùbáríkà lọ́lọ́run máa bá mi fi fún wọn o àjòjì obìnrin ò ní gbọ́kọ́ lọ́wọ́ ọmọ mi o ibùjókòó ayérayé ló máa jẹ́ o wọn ò ní tẹ́ni tìkà wọn ò ní tẹ́ni ibi lágbára Ọlọ́run ìgbéyàwó wọn tá a sopọ̀ lẹ́nìí èṣù ò ní túká o láìpẹ́ láì jìnà ìbejì là ń tọrọ fún wọn Ọlọ́run á bá mi fi sáàrin wọn ìbejì lẹ́ẹ̀mẹ́ta la máa kó fún wọn inú wọn á dẹ̀dùn kalẹ̀ owó ò ní wọn nú ìgbéyàwó wọn ayọ̀ wọn ò ní dínkù lórúkọ Ọlọ́run wọn á máa
á lékún owó wọ́n á lékún ọmọ àlàáfíà tẹ̀mí gígùn bó ṣe máa rí nìyẹn o. ìyá ìyàwó ẹ̀mí àgọ́ ojú ẹ̀ ò ní rí bí o ó ṣe tẹ́lẹ̀ ìwà rẹ̀ mi ṣe tàn tó kù o ò ní fẹ́lẹ́ ìṣàṣemọ̀ o dẹ̀ ní fi dágbére fáyé o. ayọ̀ àti ìdùnnú lèrè ìgbéyàwó ayọ̀ àti ìdùnnú la máa rí láàrin wọn o. láìpẹ́ láì jìnnà à ń kó ẹrú à ń lọ́lé ọkọ̀ lọ́ba wọn ṣe kó mọ bọ́lá òun ṣe máa ṣe fún wa nìyẹn ọlá haúlá wàlá kwata ìlà abilà ìlàlẹ̀ azim. Congratulations to both of you. Thanks. On this occasion, I wish my sister Tosi and Uncle Kudus a very happy married life, and I pray that Almighty Allah will guide them and be with them in their home. And for grandma and grandpa, daddy and mommy, I'm so happy for you for this day, and I pray that more of this will come to you, inshallah. You will live long to enjoy the fruit of your labor. Thank you. My name is Falasha Dedibofu. Fàájì ni o. Nítorí àwọn ilé Tósìn àti Kudus pé kí Ọlọ́run kó túbọ̀ bless ilé wọn. Nítorí ẹ̀ la ṣe wá fún àṣeyẹ yìí. Kí wá ní ìmọ̀ràn tẹ́ ní fún ìyàwó àti ọkọ jàre? Ju pé kí wọ́n fi ìfẹ́ bára wọn lò lọ. Kí Ọlọ́run dẹ̀ jẹ́ kí ìfẹ́ kó túbọ̀ máa gbilẹ̀ sí nínú ilé wọn. Lọ́lá ànábì wa Muhammad. Orúkọ mi ni Kòfóró Lábàmẹ́kẹ́. I'm the CEO of TK Party World Obelawo. Ẹ ṣé. My name is Mary Moyegun. I'm here for the wedding. I wish the husband and wife success in life. Today they will know it for good. They will know no sorrow in the mighty name of Jesus. And I pray for all their parents. They have spent for this wedding. It shall be well with them. All their children, they will be children of signs and wonders. Today is a great day. I'm happy to be here. Glory be to God. Ẹ kú ìnáwó èní o. Èmi ni ẹ̀gbọ́n ìyá ìyàwó. So Ọlọ́run ọba Elédùmarè á wà pẹ̀lú wọn o. Ọlọ́run á tì wọ́n lẹ́yìn o. Òyà ò ní yà wọ́n o. Èṣù ò ní yà wọ́n o. Wọ́n á máa ráàánú gbà gbogbo ibikíbi tó bá dé ojú rere àánú Ọlọ́run ló máa rí gbà. Àlékún ni Ọlọ́run máa ṣe fún wọn. Wọ́n á bí ẹyọ kan, wọ́n á bí méjì, wọ́n á bí mẹ́ta, wọ́n á bí mẹ́rin lágbára Ọlọ́run. Ọlọ́run ọba Elédùmarè á tì wọ́n lẹ́yìn. Ẹ̀mí gígùn àlàáfíà ara lọ́lọ́run máa fún àwọn méjèèjì lágbára Ọlọ́run ọba o. Àsìkò tó ṣèyàwó ìwọ̀n àmọ̀ sí dáadáa lágbára Ọlọ́run á tì wọ́n lẹ́yìn. Ojú ò ní tì wọ́n. Mi ni Afọláṣadé Táíwò tí mo wá láti ìlú Amẹ́ríkà fún ìgbéyàwó ọmọ ẹ̀gbọ́n mi Kubrat Kubis Shokunbi. Mo gbà ládùúrà fún Tósìn àti Kudus lẹ́ni wọ́n á bọ́kùnrin àbíró obìnrin àbíyè ní kábàámọ̀ pé ìta ṣe lónìí lágbára Ọlọ́run ọlá aláwọ̀lá wàlá kùwọ́tà ilá abilá ilá aliyu azim. Mi ni Alhaja Shakirat ani baba. Shakirat ani baba. God bless you. Èmi Alhaja Àwẹ̀mímọ́ Ògúndàrè success. Mo fi àsìkò yìí fẹ́ ṣe àdúrà fún Ọlọ́run Tósìn. Á bọ́kùnrin àbíró, á bóbìnrin àbíró. Àsìkò táwọn méjèèjì wà wọ́n á mọ̀ sí dáadáa. Oore wọn wà ní takú sójú kan náà. Oore iṣẹ́ àwọn ìyá wọn náà kò ní takú sójú kan náà. Eléyìí wà ní jẹ́ àṣemọ nídìí ilé Shokunbi. Ọlá wọn ó máa lọ sókè ni. Incoming ìyá àbíta lọ́run Tósìn. Orúkọ mi ni Kòfóró Lábàmẹ́kẹ́. Ẹ máa wo BISI Ologe. Orúkọ mi ni Olúwatófúnmi. Ẹ máa wò ẹ̀já máa ti ṣẹlẹ̀ ó yá. Orúkọ mi ni Olúwatófúnmi Àyìnkẹ́ Alámọ̀lá. Àwa ṣàjọyọ̀ ni o, Tósìn àti Kudus. Àwa bá wọn ṣe wedding ìgbéyàwó alárinrin. Nǹkan táwa ṣe bí nìyẹn. K'Ọlọ́run bless ilé wọn, kó fún wọn lọ́mọ alálùbáríkà, ọkùnrin àbíró, obìnrin àbíyè, owó àtọmọ, k'Ọlọ́run bá wa fún wọn. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ní ìbà ìṣeré lọ́jọ́ tèmi. Ilé ní kan sọ fún àwọn tó wà nílé tí wọ́n ṣe ń wojú Ọlọ́run fún ọkọ. K'Ọlọ́run dá gbogbo wa lóhùn papọ̀. Lẹ́ẹ̀kan sọ bá mi dárúkọ yìí. Olúwatófúnmi Àyìnkẹ́ Alámọ̀lá. All right, thank you.
ayọ̀ wọn ní lọ́gbọ̀n. Ìbára ọmọ ìṣìrí. Ọmọlọ́lá Ìyábọ̀dé, ìyá gbogbo of Nigeria. I rejoice with my sister Kuburat Shokunbi and my brother Alhaji Shokunbi. In fact, I don't know how proud and happy I am today. I love those couples, both Alhaji and Alhaja Shokunbi. Josie is my daughter. She's so warm, beautiful girl with good heart. I pray for both of them in life. The journey they started today is going to be an everlasting journey in the mighty name. Whatever they lay at their hands on, shall be prosper. By this time next year, I shall rejoice with them. They born baby, both baby girl and baby girl. They're going to have twins for the first time in their life, and the journey is going to be smooth that they will not even know how God did it for them. I rejoice with the family. I love them so much. I care for them. I'm their sister from another mother. Thank you very much. We love everybody that came here today. Everybody will get home safely in the mighty name of Jesus. It shall be well with each one of us. In the name of Jesus. Gbogbo wa la máa ṣe eré ẹ̀fọ́ mọ́ ẹ ṣe àdúpẹ́ o àdúpẹ́ lọ́wọ́ everybody tó wá. Thank you so much. Congratulations to my darling sister Tosin. Inú á dùn o, ayọ̀ á kún. Ṣídìíṣídìí ò ní ṣe ẹ nílé ọkọ ẹ o. Wàá bí ọkùnrin, wàá bóbìnrin, ìbejì làǹtìlanti lágbára Ọlọ́run. Inú ẹ máa dùn, ayọ̀ á kún. Ìwọ àtọkọ ẹ àlàáfíà ìdùnnú òun lè máa fi gbélé ọkọ o. I love you so much. Happy married life, my darling sister. My darling Tosin, my darling Zainab. I love you so much. Orúkọ mi ni Ìyáàfin Ọmọlára Badmus, aláṣẹ La Viva Fabrics. Tá bá fẹ́ oríṣiríṣi lace, kẹwàá patronize wa o. Kẹwàá sí ilé iṣẹ́ wa. Tá bá fẹ́ boy lace ni, dry lace ni, ẹ wá patronize wa. Ẹ ṣé o. Fàájì ni o. Nítorí àwọn ilé Tósìn àti Kudus pé kí Ọlọ́run kó túbọ̀ bless ilé wọn. Nítorí ẹ̀ la ṣe wá fún àṣeyẹ yìí. Kí wá ní ìmọ̀ràn tẹ́ ní fún ìyàwó àtọkọ jàre? Ju pé kí wọ́n fi ìfẹ́ bára wọn lò lọ. Kí Ọlọ́run dẹ̀ jẹ́ kí ìfẹ́ kó túbọ̀ máa gbilẹ̀ sí nínú ilé wọn. Lọ́lá ànábì wa Muhammad. Orúkọ mi ni Kòfóró Lábàmẹ́kẹ́.